Ìyálóde. Àfà Àjàgbé. Odidi ìyálóde lẹ wá gbéra yín wá láti ọ̀nà tọ̀nà. Bá ti rí inú oje. Àbí ìsẹ́yìn lálejò ni. Ẹ mọ́ ṣèyọnu, ẹ mọ́ ṣèyọnu. Ẹ bẹ́ẹ̀ bá tiẹ̀ jàǹkà àlejò. Mo sọ kí wọ́n bá yín gbómi ẹ̀bà kaná. ẹ jẹ́ kí wọ́n ṣe yọnu jàre. Ẹ ṣe wá lálejò jàre, ẹ ṣe yọnu. Gbé gbogbo ẹnu rẹ dákẹ́ sí ń ta bá wá nù. Ìgbà mẹ́rin mo sọ fún kí n gbọ́dọ̀ já pẹ́tẹ́sẹ̀ rẹ lè ní. Àtijọ́ tẹ ti lẹ̀kọ̀ mọ́ mi náà ni ìwà mọ́ àtijọ́ yẹn mo ti wá lára. Ẹ wo Àfà Àjàgbé, ẹ mọ̀ jà fọ̀rọ̀ lẹ́sọ̀rọ̀. Mébí ọmọ mi yìí ló lóun rí òdòdó kan lágbàlá ni. Tó pé òun fẹ́ já. Lábá ní ká wá pé kẹ́ lè fún wa lódòdó òun àti àwọn nǹkan tá a bá san fún yín kó tó di páàmọ̀ mú ìyàwó wa lọ. Àbí bò ni? Sẹ́rí mo ṣe máa ń wálé yín bẹ́ẹ̀ ṣe máa ń lẹ̀kọ̀ mọ́ mi. Kí n láìsí rẹ̀ mú wá ní sọ fún mọ́ mi pé kán tẹ̀lé mi wá. Ká kókó ni mo ṣe yẹ ká rìn. Ó lè bá a rí bó ti ẹ kó rí. Ẹ bá wa pè ìyàwó wa gbòde ká tẹ̀ rí ìyàwó ọ̀hún náà. Ọ̀dà ẹ kú rìn. Ọmọ Làbákẹ́. God have mercy upon us. Yóò dà fún ọ. Mọ̀ bọ̀ wá. Ọmọ mi. Kí ni ẹ gbéyàwó mi lẹ́sẹ̀ ni? Kíni ọ̀hún? Kí lélẹ́yìn? Ṣé ìyàwó rẹ̀ rèé? Ẹ má ṣe ìyàwó léṣe fún mi jàre. Ṣé ìyàwó rẹ̀ rèé? Ẹ má ṣe léṣe jàre. Ẹ má ṣe ìyàwó léṣe fún mi jàre. Ṣé ọmọ léṣe fún mi? Àfà Àjàgbé, ìyàwó rẹ̀ rèé. Ìyá ọmọ Làbákẹ́ nù. Ṣé tó fẹ́ fẹ́rẹ̀? Ẹbí mi wò yín ni. Níbi tí ọmọ kábíyèsí ń bẹ́lẹ̀ nínú àbá wa, ọmọ tó rẹwà. Ṣé torí tó fi gbé mi wá nínú àbá rẹ̀? Adójú ti ní ọmọ mọ́lélẹ́yìn. Ọmọ ẹni ìbájọ ni àbáyọ, abẹ́ èyí ti ní Bó ọ̀hún. ṣe wà yìí ó lọ́jọ́ lórí o. Kò kàn lára ni 35 years lẹ́ ń wò yìí. Bó ṣe wà yẹn ó lọ́jọ́ lórí o, ó jù mí lọ. Ẹ̀yin àti ọjọ́ máa dúró èjì. Ìyín ní kíní tẹ̀mí wò yìí. Ẹ má fojú lédè lè dín wò Làbákẹ́. Làbákẹ́ máa ń gbé mi débẹ̀ o. Kíní tẹ̀mí wò yìí. Torí rẹ̀ ló dé. Kí ni problem ẹ mọ̀ wá lọ. Kò sí ọ̀nà. Ẹ má lọ tó tó ajá lẹ̀ bí. Sọ́ọ̀rí rẹ̀ tó fojú mi. Àmọ́ wa lọ. Ẹ rajà ẹ sàlámà lẹ́kùn. Wọ́n ní omi ẹ̀bà tẹ́ni ká gbélé náà lẹ́ẹ̀kan ni pé bò wá ni.